Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. Ask for your copy at the Booksellers Limited, Ibadan and Abuja. Telephone 0803-3229-113 or 0807-849-6332. The book is also available on Amazon.com. For free shipping, log on to www.amazon.com, Indigo Chapters, Canada, or BookBookstore.com. For more info, log on to www.widowsadvocate.org. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now. This is part of advocacy, a state capital. And so very Yoruba pé àkókò tó láti tú èrò wa pa tó yẹ ká máa jìyà báyìí. Àdúgbò wọn pè ní Ìjàdù ní Adó. Over 15,000 people living here tí wọ́n lè jáde, tí wọ́n lè ṣe anything. Ó ná èrè o. Ẹ káàárọ̀ bàbá mi. Yes sir. Yes. This is Ìjàdù. We have senator, we have rep, MOB, Senate leaders. Constituency eleleyo. Wọ́n dẹ̀ ń gba owó constituency allowance every blessed month. No project. Nothing. Just go there and represent themselves at a Fatoba because they have godfathers. Because people kì í ṣe àwọn ènìyàn. Elect them there, they select them. This is a major role. Ọ̀nà leak sí ìyìn ìlú MOB fún ara ẹ̀. This is a state capital. Tá bá ń sọ fáwọn èèyàn pé Nàìjíríà ò lè work. Nàìjíríà ò lè work. Nàìjíríà ò lè work. Nàìjíríà ò lè work. Yorùbá ẹ ronú, Nàìjíríà ò lè work. Ohun tó ṣẹlẹ̀ níbí báyìí tó bá jẹ́ nọ́ọ̀tì nísìnyí ẹ ti máa rí àwọn ọmọ wa, àwọn sẹ́nítọ̀ wa, àwọn gọ́vnà wa, wọ́n ti máa lọ máa donate owó. Wọ́n ti máa donate owó fún wọn torí pé wọ́n ń wojú rere àwọn Fúlàní ọ̀gá wọn. But see now, this is a state capital. Nigeria ò lè work. Yorùbá wake up. Nigeria ò lè work. Títí làbá gba bíbá yìí ó máa lọ ni. Nigeria ò lè work. Sorry. Over 50,000 ló wà stranded. Ẹ rí pé oníkálukú páàkì bíi tí mọ́tò orí ìsì ló dára fi mọ́tò wọn lẹ̀. Òun lẹ̀ wò lókè ẹ̀. Oníkálukú dára ń lọ nílọ títí ẹ̀. So see the erosion. Sorry. Nigeria ò lè work o. Ẹja àgbà orílẹ̀-èdè wa. So our community may be fast developed. We have everything to develop our land. But Nigeria did not allow us because we are under slave. Because what? We are under slave. Ohun tó ṣẹlẹ̀ l'Adó ń ṣẹlẹ̀ l'Ákúrẹ́, ṣẹlẹ̀ l'Óṣogbo, káàkiri ilẹ̀ Yorùbá. Our senator wọ́n ti paralyze wọn. Owó àwọn ń lọ bẹ̀ láti lọ enrich àpò wọn ni, not go there as our people. Nigeria ò lè work o. Let us do something. Only way. You see it? You see it? I'm pleading with the Yorubas. Òjò méjì ló ìrọ̀ tó rí báyìí o.
tó bá wà rọ̀ rẹpẹtẹ ńkọ́ kò sí wọ́n máa bọ́lẹ̀ ẹ fọgbọ́ gbàbẹ ẹ lọ gbé wọn sálẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló ń ṣe tí ọ̀kadà gan tí ò rọ́nà lọ this is what we are facing wọ́n dẹ̀ ti ń fún wọn ní 2,000 now 5,000 àti máa pariwo mob ló lè ṣe Fatọ́ba ló lè ṣe wọ́n wá kó aṣọ orí burúkú sí wọn lọ́rùn sí ẹṣẹ́ rí this is road Yoruba, let us think twice. Yoruba nation is the answer. We need our freedom. Thank you and God bless you. pékélé ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dún ìgbàgbé ó tó gẹ́ ẹjẹ́ tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọ-láya ó burú jáì pé ọkọ lùyàwó ẹ̀ bẹ́ẹ̀ ń lu bàrà tàbí kíyàwó fọmọ ó dó tàbí kò kọbẹ̀ mọ́kọ lórí ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tọ́nà ọba mi lò láti kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí yóò fòpin sí rògbòdìyàn nínú ìdílé enough is enough on domestic violence lórúkọ ìwé náà gbogbo ẹ̀yin tọkọtaya nídìílé aláyọ̀ àtẹ̀yin tẹ́ fẹ́ lọ́kọ fẹ́yàwó ẹ tètè máa béèrè fún kọ́pì tiyín ní The Booksellers Limited Ìbàdàn tìlú Àbújá tẹlifóònù wọn ni 08033291113 àti 08078496332 Amazon.com for free shipping àti Indigo Chapter Bookstore lórílẹ̀‐èdè Canada fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org bó sì jẹ́ bookbookstore.com enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé ẹ máa rà á o.